lónìí a tún ti wà pẹ̀lú a special majesty ọba Adéyẹmí ọba àṣà àti èdè fún ilẹ̀ Yorùbá. Ẹ ṣé gan tẹ́ ń gbà wá láàyè tá a bá ti rí ọ̀rọ̀ tó rú wa lójú tá a tún tọ̀ yín wá. Ẹ káàbọ̀ sórí ètò lónìí sà. Mo kí gbogbo ọmọ Nàìjíríà tó ń wò mí tó ń gbọ́ mi gẹ́gẹ́ bí àdúrà mi, ẹ̀yin tẹ́ wò mí lákòókò yìí tẹ́ sì ń gbọ́ mi, gbogbo yín pátápátá lẹ́tọ̀ọ́ rí mi wò lọ́jọ́ míì. Ikú ò ní pa wá, a ò ní rí gbé sọnù bí ó sì bí ọmọ. His Special Majesty ààrẹ ọba ambassador Adéyẹmí òun lèmi jẹ́, cultural ambassador gbogbo Àlímọ̀ṣọ́, ọba àṣà àti èdè ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ti sọ. Ẹ ṣé gan sà. A rí i pé látàrí gbogbo àwọn ọ̀rọ̀ pẹ̀lú bí ẹ tó ṣe ń pẹ̀tù sí ọ̀tún àtòsì nípa ọ̀rọ̀ Yorùbá nation, nípa Gani Adams, nípa Sunday Ìgbòho, ṣùgbọ́n kò tí ì tán síbẹ̀ tó bá a ṣe ń pa náà kan nìkan tó ń rú. Lọ́sẹ̀ tó kọjá làwọn kan tó dìde pé Sunday Ìgbòho pé òun gan lẹni tó ṣekú pa olóyè Bọ́lá Ìgè ní nǹkan bí ọdún púpọ̀ díẹ̀ sẹ́yìn. Ìyẹn làkọ́kọ́ tá a fẹ́ béèrè lọ́wọ́ yín pé ojú wo gan lẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí, torí a mọ̀ yìí pé gbogbo àsìkò náà gbogbo ọ̀rọ̀ yìí kò sójú mi o. Kò sójú yín, ṣùgbọ́n ayé yìí náà àwa náà àwa láyé náà gbà tó ṣẹlẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà. Atọ́kùn ìbéèrè kan fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀, ó tọ́dún mélòó náà ti pa Bọ́lá Ìgè báyìí? Ṣé ò ti máa lọ bí 20 ọdún báyìí? 20 ọdún àti díẹ̀. Ọmọ ọdún mélòó ni Sunday Ìgbòho? Bóyá kò tí ì tó 50. Bóyá bíi 50 ṣá. Bóyá bíi 50, mi ò rò kò tí ì tó 50. Ṣé àwọn tó wá ṣèrántí ṣe pé ọmọ Adéyẹmọ ló pa Bọ́lá Ìgè, ṣé wọ́n sùn láti 20 ọdún sẹ́yìn ni? Ṣé Yorùbá kọ́ ni wọ́n? Ṣé kìí sọmọ Yorùbá ni wọ́n? Kí ló dé tí wọn ò sọ látijọ́ yìí pé tọ̀ àwọn mẹ́rin tó pa Bọ́lá Ìgè o? Ṣé bí ìjọba gbé kíní dìde ń bọ̀ tí wọ́n wádìí ẹni pa Bọ́lá Ìgè, wọ́n ó pọ̀ ẹ̀ fún pọ́blíkì, ẹni bá mọ̀ tó lè sọ nípa kó tó pa Bọ́lá Ìgè. Òní Yorùbá sọ pé ìjà ló dé lórí dòwe. Ibo sì sọ kíní kan nínú ètò tó kọjá, àlọ́ máa lè ló pọ̀ nínú àwa Yorùbá, kẹ́ni mọ́ ní olórí burúkú abatẹnijẹ́ ló pọ̀ nínú àwa Yorùbá. Sásìkò yìí ló yẹ kí Yorùbá, ẹ dákun, ṣé ọmọ Yíbò ló sọ pé òun pé kí lorúkọ ẹ̀ ló pa Bọ́lá Ìgè? Ọmọ Yorùbá ló sọ, àwọn alátẹ̀lé tani? Gani Adams. Mo sọ fún Gani Adams náà, ibà Gani Adams ẹjẹ àfọlápọ̀nlé toró jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò. mo mọ respect ìgbà tó ló jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò. Tó bá pè Ààrẹ Ọ̀nà Kakanfò tó sì nípò tó wà nílẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ báyìí, ó yẹ kó kọ́ṣẹ́ àwọn tó wà lẹ́yìn ẹ̀. A lọ sẹ́bíṣíbì kan lọ́dún kan, ó dàbí pé ọ̀nà wà náà tó tẹ̀lé mímọ̀ yẹn, tí ẹnìkan fẹ́ mọ tiwa gírígírí tẹ́ fẹ́ mọ, mo ní ẹ fi wọ́n lẹ̀, wọ́n fẹ́ wò wá ní, inú wọn dùn, wọ́n fẹ́ wo ẹni tí wọ́n ń pè lórúkọ wa ni. I caution the people because we have name and we have future. Obìnrin kan sọ̀rọ̀ lórí line bí ipò jẹ́ Yorùbá, bó ṣe disrespect Gani Adams ẹnìkan ní mi ò fẹ́, ṣùgbọ́n sòótọ́ ọ̀rọ̀ fún un. Tí àwọn èèyàn bá tẹ̀lé tí wọ́n sọ̀sọ̀ pé kò sí caution wọn látijọ́ tí wọ́n ti sọ pé àwọn mọ̀ pé Sunday Adéyẹmọ Ìgbòho ló pa Bọ́lá Ìgè, ọjọ́ ìlú ẹ kí Gani ti make press statement pé òun ò rẹ́ ẹnìkankan o, mo sì mọ tó jọ bẹ́ẹ̀. Yorùbá ọmọ àlè ló pọ̀ jù nínú wa. Dada kò yẹ òní kankan sọ jàre, kò kì í sọ̀rọ̀ tó yẹ ká tiẹ̀ máa sọ, tó dábàá ti sọ bí ìgbà pa tó ń bara wa jẹ́ sí ni òun ló pa. A jẹ́ pé bí ìjọba bá jẹ́ ìjọba, kí wọ́n lọ kó àwọn tí wọ́n sọ pé òun ló pa Bọ́lá Ìgè yẹn, dámi pé wọ́n jọ ṣiṣẹ́ ni, àbí kí wọ́n mẹni tó ṣiṣẹ́, àbí kí wọ́n màsìkò tó lọ ṣiṣẹ́ yẹn, àbí kí wọ́n mẹni tó rán, àbí kí wọ́n mọ̀gbà tó lọ. Kí ló dé tí wọn ò sọ̀rọ̀? Bẹ́ẹ̀ yẹn bá sì mọ̀ nípa kíráìmù, criminal original ló náà mo ṣe bọ́ ọjà rí rẹ̀. Ó sojú mi kòrò ọlọ́dún mẹ́fà ní àbọ̀dún méje, ó yẹ kó tó 20 years. Dákun atọ́kùn máa tẹ̀síwájú ọjọ́. Ẹ ṣé gan bàbá wa. Ẹ dákun ẹ jẹ́ á tún, torí ẹ̀yin gẹ́gẹ́ bí ọba èdè àti àṣà ní ilẹ̀ Yorùbá, ẹ̀yin náà sì ní entertainer ní láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lórúkọ gan nílùú yìí àwọn náà ti gba ọ̀dọ̀ yín kọjá rí. Ayọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, látàrí ọ̀rọ̀ tí onílù lead drummer Wàsíù Àyìndé sọ, ojú wo lẹ̀yin fi wo ọ̀rọ̀ yìí sà?
nípa ṣe Wasiu pásánà bí ṣe ní fún èmi gangan. ó náà ló jẹ́ béèrè pé ẹ̀yin gẹ́gẹ́ bí entertainer lẹ́yìn èmi náà gangan ẹ̀kántà mi pẹ̀lú ẹ̀. ojú wo lẹ́yìn fi wá àbí ohun tí ọkùnrin yẹn gan sọ. ẹ̀sùn ẹ̀kántà tí àtúntò wọ́n ti korúkọ rẹ̀ Ọlálọ́mí Portable mo láìkẹ́ ẹ̀ gan ọmọ nìyẹn wèrè olórin ìka Áfíríkà àgbáyé ló pè rẹ̀ mo láìkẹ́ ọmọ tí mo fi láìkẹ́ bọ́lá ọ̀sẹ̀ pọ́nlé tó kò kúrò lágbègbè rẹ̀ ó ràn yàn lọ́wọ́ kò sì gbéraga ó come to level everybody ṣùgbọ́n nítorí pé Wasiu Ayinde jẹ́ bí bàbá fún ló fi sọ statement tó sọ pé bí Wasiu Ayinde ò bá tọ́jú rẹ̀ kí ló ṣe bẹ̀ látọjọ́ yìí ó mọ̀ kó máa bẹ́ẹ̀ lómi ìṣiṣẹ́ tí ó mọ̀ sọ fún ọ pé màá kọ́lé fún ọ màá ra mọ́tò fún ọ ọmọ eléré kan wà ní Àlímọ̀ṣọ́ yìí tó jẹ́ pé onílù rẹ̀ ó promise ẹ̀ ní mọ́tò ti ọdún kẹta rẹ̀ àwọn band boys rẹ̀ àwọn manager rẹ̀ wọ́n ra mọ́tò fún yín torí ó wálé láti lóyìnbó ni ó sì lóò ṣiṣẹ́ pé owó wà lọ́wọ́ gidi ó máa ń display pé mílíọ̀nù àlò ó lóun ra mọ́tò ó kọ́lé fún wọn ọkàn everybody balẹ̀ pé yóò ṣe é èmi gan fúnra ra mi mo lọ sílé ẹ̀ nítorí pé mi ni mo ń package tí mo bá ṣe àwọn kí lorúkọ ẹ̀ package ó fẹ́ ṣe night ó fẹ́ publicity ẹ̀ gbogbo program mi ló ń lò iléeṣẹ́ mi ló ń lò mo lọ síbẹ̀ lọ́jọ́ yẹn èmi ò ń kọjá àyè mi ìwọ tó ń wò mí tó rò pé tọ̀ TV station yìí a lè ràn lọ́wọ́ bàbá yìí a lè ràn lọ́wọ́ atọ́kùn a lè ràn lọ́wọ́ o lè ràn wá lọ́wọ́ o torí kì í ṣe pé mo lówó kan yìí atọ́kùn náà sì lówó kan yìí àǹfàgídí yìí mọ́ra wọn ni ó ní mọ́tò mi tí mo gbé lọ Honda Civic ni mò ń lò ń gbà yẹn ó sì mọ́tò mo dẹ̀ páàkì bẹ́ẹ̀ lónìí ọba àṣà irú mọ́tò yóò tọ́ sí yìí ó sì pé àbúrò rẹ̀ ó ní irú mọ́tò wo ni mò ń wá mo ní Sienna ìbáàjò mo dẹ̀ kó sàtijẹ́ Sienna tó yẹ pé ó kó family mi ó kó àwọn ọmọ mi tá a bá ti lọ sẹ́fìsì tẹ́mi ní ó sì lè fẹ̀ sẹ́yìn pé ọba rẹ̀ torí mi ṣe bẹ́ẹ̀ mi ó fi nọ́mbà tèmi náà wọ́n mọ̀ pé ọba ń bọ̀ wá ó ní bàbá ẹ fún mi ní 2 weeks bọ̀dá mi máa ra mọ́tò fún yín ojú mi ló ṣe pé ẹni tó ní kó lọ ra mọ́tò ó lóun ó sẹ́ndì ṣé 50 àbọ̀dẹ́ta sákàtì rẹ̀ sí kó bá lọ síbi tó ti lè rí torí ẹni ẹ ta mọ́tò àbúrò ẹni kó bá wá ibi tí ó ti rí mọ́tò rà mo ti ra mọ́tò 3 lẹ́yìn ìgbà yẹn ọkọ̀ tí ìdè kò yọjú ṣé wọ́n wá sọ mi pé kí ló dé tí mo sì tún polówó ẹ̀ tí mo sì ń tẹ̀lé ìpolówó tó bọ̀dẹ̀ ṣe fún mi òun charge ní commercial èmi náà wá ṣiṣẹ́ pé mọ́tò ń bọ̀ lọ́nà ni mò ń ṣe fún ọ̀túnjọ́ kan tí mo wá jókòó tí mo rò pé gbọ́n náà àti ọ̀ éèjì sóò lọ́pọlọ ni ó ra àkọ́kọ́ ó ní management ní ẹ̀kẹ́ mọ́ yí lọ ẹ̀rí mọ́tò yín nínú ọ̀sẹ̀ yìí ó ní tó bá lọ́ọ̀jà bọ́ọ̀mù àbí òun bá fẹ́ ti tọjọ́ bí òun ó fi present mọ́tò yẹn fún mi àti ṣètò ọdún 3 kọjá àbọ̀ ọdún 2 kò sí kan tó dá níbẹ̀ àwọn ọmọọṣẹ́ rẹ̀ ti fẹ́ẹ̀ túká tán the same thing ni ti Wasiu Ayinde ẹ mọ́ play mo nílùú pé kí ló ṣe lọ́dọ̀ ẹ̀ àmọ́ àwọn eléré kan náà tó jẹ́ pé bí ọmọ bá tẹ̀lé wọn travel tó lọ gbogbo ẹ̀ on the level of ìyá náà ni wọ́n bá padà ṣùgbọ́n Wasiu Ayinde fúnra ara rẹ̀ àwa tá CMC tá jẹ́ entertainer I started broadcasting in 1982 kò sí ẹnìkan tí wọ́n lè pè lẹ́mùsì lágbo Wasiu Ayinde tí ó lọ pẹ̀lú happiness yóò jáde àwọn tí ó pè pé ẹ fún mi lówó tí wọ́n pa lójú agbo àti tí wọ́n ná torí ò lè pẹ́ sọ́wọ́ kọ́bọ̀ ó lè pẹ́ sọ́wọ́ kọ́bọ̀ mo rántí ọdún kan kọ́lọ́ kó fọ̀rọ̀ kẹ́ Alhaji Fatai Yusuf Okoloyun nígbà tí Yemkem tó ṣe tó joyè lọ́dọ̀ ọba Ẹlẹ́gbẹ́dá nínú ilé ìwé tó wà lọ́pọ̀sìtì ọba Ẹlẹ́gbẹ́dá yẹn ni Wasiu Ayinde ti wá ṣeré fún Yemkem èmi Gòkè Babalọ́lá alasẹ́mc lọ́jọ́ yẹn opportunity anita sẹ́mc ni pé àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tá a wà ń bẹ̀ kó tó di pé Wasiu dé à ń lo ẹ̀jẹ̀ láti lè sọ̀rọ̀ láti lè sọ oríṣiríṣi láti ṣe gbogbo ẹ̀ nígbà tí ọ̀gá Wasiu Ayinde dé tó gun orí stage àwọn tí wọ́n rò pọ́n lórúkọ jù alọ́ tán wà ń bẹ̀ ó fi Nàìjíríà hàn wọ́n tó fi lé wọn bọ́ sílẹ̀ ni tí o bá lọ sí agbo Òbésèré ọmọ Rápálá kó máa dáa fún ọ kó máa ṣàṣeyọrí lọ mo rò pé wọ́n gan ti tẹ̀lé mi lọ bí ẹ̀ẹ̀mejì lágbo ẹ̀ tó bá lọ sí agbo ẹ̀ kó kàn gbé máìkì kó sọ̀rọ̀ bí ìṣẹ́jú mẹ́rin tí Òbésèré bá dé yóò lọ jókòó kò ní díẹ̀ lọ́wọ́ kò ní fún ẹ̀ wàhálà gbà tó bá sọ pé kó wá gba máìkì ni ó gbà padà bí Òbésèré bá dẹ̀ ṣe ló bá ṣe báyìí pé ó tó náà ni bí o bá dẹ̀ ń lọ lé tí Òbésèré bá ń lọ tí o bá sí lára ẹni tó pé á fún lówó pé kó fún MC àṣebí kan la lọ ṣètò fún India gbọ̀ngàn ló kó fún wa àbí India gbọ̀ngàn sọ́sọ́ àwọn aláìmọ̀ sáà ń dárúkọ gbogbo wọn sí. Wasiu kan ní ìgbéraga nínú ara rẹ̀ K1 the ultimate
ó ní ìgbéraga nù ara ẹ̀ dé pé bó o bá jẹ́ fáǹsì ẹ̀ kó tó di pókì ọ ti náwó dé pọ́ ti wọ gbèsè. So èmi ò mọ tí àwọn èèyàn rí o, mi ò mọ tí wọ́n fẹ́ dà téèyàn wà lọ́lẹ̀ tí wà ní kọ́mọ̀ jẹ èèyàn. Ṣé báyìí tàbí bàbá yẹn lé tó ló kọ́ àti gbogbo ẹ̀, ìyẹn sọ bó ṣe kọ́lé ẹ̀ náà, ìyẹn dẹ̀ ló mọ mọ́tò wà débi tó ń ra mọ́tò rí, ó dẹ̀ ló ra mọ́tò fún, ṣé ẹni tí ò mọ mọ́tò wà wọ́n ra mọ́tò fún ni. Ó wà èmi pẹ̀lú ẹ̀yọ́ ń wọ́ra káàkiri wà lọ́dọ̀ mi, ó ra mọ́tò mẹ́ta mẹ́rin. Ṣé mo wá bẹ́ẹ̀ rí pé bolo tí lówó tó fi ra mọ́tò, inú mi ń dùn ni, mo dẹ̀ ń pè yín pé ó yẹ ẹ̀yọ́ mẹ́gbẹ́ mọ́tò yín wá mo fẹ́ jáde. Táíwò nígbà tí mi ò ní mọ́tò, Táíwò gbé mọ́tò ẹlẹ́fun mi fóṣù méjì. Ṣé bínú rẹ̀ dùn pé àwọn sọ̀rọ̀ lọ́dọ̀ bàbá yìí ni? Ó wá ń halẹ̀ kiri ṣe ẹ̀yin ó dà àwọn ọmọ òbẹ́sẹ̀ ní òsè gbé lọ sọ́nà páwọn òṣòrí lọ́dọ̀ ẹ̀. Àwọn ọmọ kọ̀ọ̀lì tí òsè pariwo pé àwọn òṣòrí lọ́dọ̀ ẹ̀. Ẹ wo ti yẹn tí wọ́n ní bẹ̀tẹ̀ mi ò sọ́pọ́ọ̀tì bí ilẹ̀ onílù yẹn bó ṣe gbé síta. Ọ̀rọ̀ bóyá ọ̀rọ̀ náà ló bọ́rọ̀ wá. Ó dàbí bóyá wàhálà kan bá wàhálà kan jáde òun ọ̀rọ̀ ẹ fi jáde. Ẹ sì mọ̀ pé àwọn blọ́gà yìí náà blọ́gà rẹ ti pè wọ́n ibi tí wọ́n ti dá gbogbo ẹ̀rí tí wọ́n ti rí jẹ ibẹ̀ làwọn náà ń wá. Èyí tó ṣe kókó wà nílẹ̀ ẹ dákun ẹ̀yà sọ̀rọ̀ gidi. Ẹ ṣe gan ẹ dákun ẹja fìyẹn lẹ̀ jẹ́ àtúnṣọ̀ nípa àwọn NSC àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọ́n ti di méjì o. NSC la pè lọ́ríjínà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti di bàrú, wọ́n ti di wèrè, wọn ò sí NSC rárá. mi ò mọ irú orílẹ̀-èdè tá a wà ẹ̀dá kùtù lọ́lẹ́ má bínú o, irú orílẹ̀-èdè tá a wà kò yé mi o. Orílẹ̀-èdè tí ṣé gbogbo ọmọ Nàìjíríà ló gọ̀ ni, ẹjọ́ ṣé dìdìrín ni wá Nàìjíríà ni. Kí tó lọ sọ́dọ̀ NSC atọ́kùn ẹ jẹ́ kí n ṣàlàyé kí n béèrè kan lọ́wọ́ ẹ̀. Now nígbà tó ń jà lórí budget pàdé yìí sọ̀rọ̀ pé tẹ́lẹ̀ mò ń pariwo pé 100 million ni wọ́n gbà ní constituency allowance, kìíní kan mílíọ̀nù nígbà constituency allowance. Nígbà ọ̀rọ̀ padàn tó dé pàdípàdí tó dé tí wọ́n bá ẹ mọ̀jà ṣe mistake kan o, president ò ní àṣẹ lórí senate o, kò ní àṣẹ lórí house of assembly rep àbí kílẹ̀ pé wọ́n o. Àwọn ní ìjọba tí wọ́n ní another set of government ni. Bí president bá ń dààmú wọn jù wọ́n yọ. That is why mo sọ fún àwọn pé presidential system kò pé wá Nàìjíríà. Region àtàwọn ṣe tán ní prime minister ló pé wá jù. Ibi tá à ń lọkọ nìyẹn. Now wọ́n wá sọ fún yín pé atọ́kùn o ti fẹ́ kí ni mo bí mi. Wọ́n ẹ̀yin tẹ́ ń gbọ́ mi nílé ẹ dákun ẹ bá mi sọ fún àwọn èèyàn tó ń wò mí bí dìdìrín bá pọ̀ ní Nàìjíríà ẹ yá wọn ní ọpọlọ. Ṣé ẹ lọ́pọlọ ọmọ Nàìjíríà ní sáà yá wèrè sọ́pọlọ wo pé ni. Ẹ rán èèyàn lọ kó lọ ṣàṣojú yín, ó rán ọmọ níṣẹ́ kó lọ gbowó wá. Ẹni tó dẹ̀ tó rán sí sọ pé òun fún ní 100,000 ó dẹ̀ délé ó declare 2,000 fún ọ. So ní mú kó sọ́mọ́lẹ̀ kó lọ fọlọ́pàá gbé lówó tó kú wa. Owó wọn kọ́ ni owó constituency allowance náà, owó ti wá ní. Senator ló yẹ kó yẹra transformer, House of Rep ló yẹ kó bá yín tún gbogbo àdúgbò yín ṣe. Iná kíní kan já kíní kan dákun atọ́kùn mo sọ kíní kan ó dọ́fíìsì mi ní wọ́n install solar. Ṣé Nàìjíríà dání mo ṣe solar ni solar 1.6 million. Ṣé gọ́ọ̀mẹ̀ntì ò lè bá àwọn company tó ṣe solar yìí àkọ́kọ́ nìyẹn kí wọ́n bá wọn pàdí, mo ń bọ̀ sọ́dọ̀ àwọn NSC o, kí wọ́n bá wọn ṣe pàdípàdí kí wọ́n sọ pé o solar yìí 1.5 million lẹ́fẹ̀lẹ́fẹ̀ ta ó gbé ogbó cement tó wà lọ́fíìsì mi, ó gbé tẹlifíṣàn, ó gbé fáànù, ẹni tó ó gbé 2 bedroom flat, ẹ wá wọn tó lo 2 bedroom flat kan gba fọ́ọ̀mù ẹ rà kẹ́ pé fún wọn, ẹ wá lóde ni kì í ṣe pé wọ́n lè jẹ yín lówó. Ó ní bẹ́ẹ̀ bá ti sanwó lẹ́ẹ̀mọ̀ tẹ kíní yẹn sí, tẹ bá ti tẹ̀ sí owó yóò mọ̀ ẹ sọ fún ọ pé kí wọ́n máa lóòdù ẹ̀ bíi prepayment. Owó dẹ̀ mọ̀ wọ àkáǹtì yìí, àwọn èèyàn nípa lóko kò sí náà mọ́. Ṣé bí mo ṣe ti lé mi ó wà comfortable ni mo fi kàn tó ṣe surface mi. Now mi ò fẹ́ sorúkọ company yẹn. Then aláwọ̀ ọmọ kéékèèké tí wọ́n ti kọ́ solar and kìnìkan inverter installation. Each local government technology àbí technical department lọ́dọ̀ yín ICT wọ́n gbébo ibi tí wọ́n ti ṣe technology jáde ẹ̀yà máàkì local government lágbára àti ẹ̀yà máàkì 10-20 million ọmọ dàda ẹ kó àwọn ọmọ ẹ̀kan tó bí 50 síbẹ̀ ẹ máa ra àwọn èròjà yẹn ẹ máa kó síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n máa ṣe solar kí wọ́n ṣe èyí tó lè gbé àwọn ṣọ́ọ̀bù tó jẹ́ pé wọ́n lè máa ṣáàjì fóònù wọ́n mọ̀ play mp níbẹ̀ wọ́n sì mọ̀ tán náà méjì mẹ́ta àbí náà mẹ́rin
bọ́ọ̀bù energy saving bulb ni tí ò ní jẹ náà ẹ announce fáwọn aráàlú káwọn ṣọ́ọ̀bù wa máa gba fọ́ọ̀mù 5,000 ẹ máa lọ install ẹ̀ sí gbogbo ṣọ́ọ̀bù wọn kí wọ́n máa san 1,000 naira lóṣooṣù bí àwọn 1,000 bá gba fọ́ọ̀mù táwọn 1,000 bá gba fọ́ọ̀mù atọ́kùn with 1,000 naira that's roughly 1 million ẹ tún fi 1 million yẹn ẹ tún fi ra èròjà fún àwọn ọmọ tó ṣe 10,000 naira 1,000 lóṣooṣù ẹ mú èyí tó jẹ́ tẹ́ bá fún iye àwọn èèyàn ní pariwo iná òsì mọ́ wọn ò ní sọ pé sẹ́ àwọn ò lọ déédéé ẹ wo àwọn tí wọ́n lè produce yìí tó fún àwọn rúùmù àpálọ̀ tv kan fáànù méjì àti iná mẹ́ta mẹ́rin ẹ wo àwọn tó lè ṣe 2 bedroom at least tí ẹ bá ní solar tẹ store sílé ní nàìjíríà lẹ́ni tí wọn ò ní repo mọ́ tẹ́lẹ̀ kan máa san 5,000 10,000 lóṣù wọn ò ní pariwo lọ́fíìsì mi bí mo repo 4-5,000 every day ṣebí náà látàn yìí generator nàbọ̀ bá nẹ́pà mi rí o mo fẹ́ ṣe solar tí mo fẹ́ ṣe now ìyẹn o ní mo sọ pé ǹjẹ́ àwa nàìjíríà ǹjẹ́ àti ẹ̀mọ́ tà sí ẹnìkan wá lóun gba ẹnìkan nínú àwọn sẹ́nétọ̀ ó tún wá láyà ó lóun gba 1 billion ní constituency allowance ǹjẹ́ yìí tí ẹ̀ ń wò mí tó bá jẹ́ constituency ló ti wá sẹ́ẹ̀ dá mọ̀ sẹ́yìn kọ́ lẹ́ dìbò fún ni ẹ yàbọ̀ nílé ẹ béèrè bọ́lá fún 1 billion sí èyí tó ló ń gba 200 billion a million ẹni bọ́ ló kó sí iṣẹ́ kí ló fi ṣe fún yín ṣé a sọ fún wọn pé kí wọ́n kàn máa kàn máa gbowó kàn máa mú dànù ni ìbò máa ń títì ẹnìkan wà mí bọ̀.